Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mr. Kidoti Alagbe, this is for you. Mo rí apology video yín láìpẹ́ yìí. So mo lè fẹ́ kẹ́ mọ̀ pé apology accepted. Go and sin no more. Islam is not a joke. Eléyìí ni mo jẹ́ ẹ̀kọ́ gbogbo èèyàn ọ̀tá Islam. A ní gbogbo wàhálà yín sẹ́ asán ni o, àṣedànù dẹni. Kí n tó bọ́ síbi ọ̀rọ̀ mi, ẹ já gbọ́ apology video yìí. Hi guys, my name is Kidoti. I'm making this video to apologize to all Muslims all over the world, my fans, my friends, my family that are Muslim. I'm making this video. I'm making this video. I want you guys to forgive me if I've said anything, to say that we better more Islam. Islam more. I want you guys to go back to the video, try and listen to what I say. So I'm trying to say to them, much about this religion. I'm seeking for knowledge on it. So how can we on so professor bá ní mo ṣe mùsùlùmí wọn tí mo yá mo bá fẹ́ ṣe bóyá mo fẹ́ ṣàdúrà fún grandma mi ṣé àwọn christian mo fẹ́ pè ní mùsùlùmí náà ni máa pè ní ìdá yìí mùsùlùmí yìí ni mí so just look for somebody to forgive me nítorí pé tí òbí yàn bá ní ṣù pẹ̀lú yàn àti yorùbá mọ yorùbá ní mí ìbọn ló máa padà bẹ̀ wọ́n so I want you guys to forgive me if I say anything that is wrong so ẹ má bínú sí mi and to Christian community as well if I say something to prophet I feel like it's wrong but ẹ̀ ń tẹ́ kan jésù mọ́bi ẹ̀ jọ́ nítorí ọlọ́run mo fi medium yìí ẹ má bínú sí mi nítorí ọlọ́run mo bẹ̀ yín. So my fans, I feel like this apology is not needed. Yeah, I want this apology. So I want more friends. I don't want more enemy. And this actually go over my emotion, which is very wrong. So I learned another lesson that I need to always control your emotion in this life. So use an F word of anything all the Muslim, all my fans are Muslim, the Christian community. And I promise you guys I will never involve myself in this kind of religion contest because it's causing a lot it's causing a lot in Nigeria at the moment. We need to look for a way to sort it out. So am I being seen me? Like Alhamdulillah, and a lot of people stream this song, be you Christian, be you Muslim. So I don't want to create hatred. I don't want to create enemy. You guys are my people. I don't do along. I feel like and to the Fulani that is part of us in this country, I'm talking about the good one that don't have intention of killing people, doing bad things. If you feel like my new song, the signal, only impact don't share in summer, it might be a so I just want peace. We have to control ourselves these days. The internet is doing a lot. We have to be careful. So I still remain my humble self. Kidoti Alagbe, I'm so to all my people that feel like Kidoti, you disappointed me, this and that, I'm not being seen. So I don't want one love people together. One love. Naam, alhamdulillah, ona ni àti gbọ́ yẹn. Ṣé rí ẹ̀yin munafiki tẹ́ fẹ́ máa sá sínú Islam, kẹ́ máa yín Islam lé kaná láti inú ilé. Kẹ́ máa dọ̀tí wa, kẹ́ gbẹ́ lè fi ẹnu wó Islam yẹn. Ẹ kú wàhálà tí yín náà. Bákan náà àti ẹ̀yin ọ̀tá gangan. Ẹ̀yin kan pariwo gbà yẹn, ẹ tẹ̀lé celebrate. Ẹ ti kó inú Islam o, ṣẹ́ni wọ́n ti gba apology yẹn. Ó kó inú Islam kọ́ ni wàhálà tiwa o. Orin tó dẹ̀ ń kọ́ ní issue pẹ̀lú wa. Àmọ́ yìí máa fi ẹ̀sìn wa tayín. Àbí yìí máa ṣe àwọn nǹkan míì. Bóyá níbi orin, ìgbà tábà náà bí wa báwọn ṣe anything. Ìyẹn ni à ń sọ lé lórí. So nígbà tí a pe Islam wa ní gbàǹjo, a dẹ̀ fọwọ́ dẹ̀ gbẹrẹ mú. Àwọn munafiki àwọn àfọ ní humanity táwọn ń ṣe yẹn àwọn ọ̀nà ọlọ́run àwọn ò ní gbà yẹn. A dẹ̀ ní díẹ̀ lọ́wọ́ kó ṣẹ̀sìn. A ní díẹ̀ lọ́wọ́ kó kọrin. Àmọ́ Islam wa wọ́n fi ṣàwàdà. Ànábì wa wọ́n fi ṣàwàdà. Tó bá mọ̀ kó dẹ́ lójú oní kankan against Islam mọ́ gbé bọ̀ mọ́kàn lọ́dọ̀ àwọn àfáà kan ṣá àwọn oní humanity tẹ̀jọ́ ń pàdé ńlọ nísọ̀ lẹ́kùn lẹ́jà àwọn yẹn kọ́ ni wà lọ́ba. So ojú ẹ̀yin ọ̀tá Islam ti bó báyìí tó rẹ̀ ń celebrate ẹ̀ kiri wọ́n yóò ṣe Islam mọ́ ẹ̀yin munafiki kan náà bá wa wí lórí pé a sọ fún yẹn kó má fẹ́ sin wa láre àmọ́ fọkọ omi dálẹ̀ ẹjọ́ kan là ń kọ́ ṣèbí Yorùbá yìí náà ló sọ pé wọ́n bú yẹ wọ́n bú bàbẹ́ olójó pé òpè ó pé òye nìyẹn so ká kàn máa wọ ẹnìkan hàn kó máa fa nábì wa tayin ká máa wọ ẹnìkan hàn kó máa fa nábì wa dáṣàkàṣà so kò sí tó burú bẹ́ẹ̀ ṣé rí Qdot alhamdulillah ó súnmọ́ káyìn náà ò ti mọ àwọn àfọ olódodo tẹ́ẹ̀lì súnmọ́ tẹ́ẹ̀lì kó tọrọ lẹ́nu wọn àtàwọn tí wọ́n wá tó fẹ́ jẹ àwọn adíganu ẹ̀yìn májì kó jáwọn àfọ à ń ṣe àdúrà lọ́nà à ń ṣe bẹ́ẹ̀dì lọ́nà à ń ṣe dálà kíkiri mọ́ tọrọ káàkiri ọ̀dọ̀ wọn lẹ bá gùn jọ yẹn wọn ní lè gbé wúrò sí lójú wọn ní lè defend Islam báwa ṣe defend ẹjọ yẹn tó dípẹ́ ìṣàpọ́lọ́jì nsìn wọn mọ̀ kí ni akíbaba wa Qdot ilé ntáyìn náà dẹ̀ máa ń fẹ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó láwọn fi Islam lẹ́yìn sí kábí wọn léèrè pé ìgbà ọlọ́run lè jẹ́ mùsùlùmí náà tẹ́lẹ̀ so ẹ̀sìn wa nìyẹn ọlọ́run ọba àlekí ọlá ní alladhina yuballighuna risalati llahi wa yakhshawnahu wa la yakhshawna ahadan illa Allah
nígbà tó lọ́wọ́ ròyìn àwọn ẹni tiẹ̀ ó láwọn tí wọ́n máa ń mú ṣe ọlọ́run dógóńgó tí wọ́n sì máa páyọ̀ ọlọ́run tí wọ́n kì í sì páyà nǹkan mi lẹ́yìn ọlọ́run so orí ẹ̀ làwa dúró sí so kèfèrí lè jẹ́ kèfèrí ẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ní Quran 60 ayah 7-8 ọlọ́run ní la yanhakumullahu 'anil ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum ọlọ́run ní Allah subhanahu wa ta'ala ó ní òun ò kọ̀ fún yín láti ṣe dáadáa sáwọn tí wọ́n lójú ogun tì yín bí ẹ̀sìn tí wọ́n sì lé yín jáde kó lé yín an tabarruhum wa tuqsitu ilayhim ẹ ṣe dáadáa sí wọn ẹ ṣe déédéé pẹ̀lú wọn inna Allah yuhibbul muqsitin ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá ń ṣe déédéé innama yanhakumullahu 'anil ladhina qatalukum fid din àwọn tí wọ́n bá yín jà ń bí ẹ̀sìn kí owó ṣoṣo kó ní bàbá ẹ̀ jí pátákó pa láìsàn nábì wa láti dákẹ́ kó owó ṣoṣo kó ní sìgìdì ní bàbá ńlá kú ẹ̀ bóyá torí pé lọ fi àìṣe fọ́tò kan kájọ mọ́ wẹ́ náà kó owó ṣoṣo kó ní bàbá ẹ̀ bó kú sùn láìsàn nábì wa sallallahu alaihi wasallam qatalukum fid din ẹni tó ṣerú yẹn ti gbógun ti wá ń bí ẹ̀sìn sọkúrò wa ní káwọn bẹ fọ káwọn fọra ayé lórí sí ṣẹṣẹ náà ló fẹ́ polówó tó fi di bá nàbì tí wọn lè fẹ́ máa fi ta yín polówó ẹ̀sìn ẹ̀ náà ẹ̀yin mùsùlùmí ọkọ bẹ̀rẹ̀ ọlọ́pàá náà dẹ́bọ̀rẹ́ ìwọ náà gbólúgbòhùn jáde kó ní kí islam parí náà ẹlòmíì jẹ́ mùsùlùmí tó ń ṣẹbọ kí náà gbógun tàwọn afọ́ni jálàbí sí ṣùgbọ́n pé yẹn ló kẹ́ ẹ lára gbólúgbòhùn jáde gbégbètúgbètú jáde ẹ̀ka islam náà láṣẹ kó má jẹ́ sìn mọ́ káwọn òbí yẹn lè rí ṣe tí gbogbo àwọn jákujàku tẹ̀ kàn ṣe yìí ẹ̀ ń parọ́ bí mídíà náà ṣe spread propaganda àwọn ní terrorist àwọn ní kíní kan bẹ́ẹ̀ lọ́wọ́ ó dẹ̀ ń vindicate islam ó dẹ̀ ń jẹ́ ká mọ̀ ọmọ yìí pé ànírọ́lẹ̀ ń pa ẹwọ́n tún kídọ̀ tí náà sìn wọ́n ti sọ wá lórúkọ burúkú ẹ ti lè kó ní islam ìgbà ló jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ so ká mọ̀ wá ṣe báyẹn òun ṣe wá ṣe àdúrà apology ó ti mọ̀ pé next time wọn gbọ́dọ̀ fọwọ́ padà islam lójú ó yí ká lè dúró sí náà nìyẹn wọn kọ́ ni ẹ lọ ọlọ́run mọ̀ bí ó ṣe mọ̀ yanjú ọ̀rẹ́ òní dàrú ó mọ̀ ṣàṣeyọrí kápẹ́ islam ló fẹ́ mọ̀ forí ẹ takò islam ó mọ̀ ga ìwọ ló mọ̀ wálẹ̀ àmọ́lẹ̀ tó ti apology ó mọ̀ kókè lọ́nà ìfìlà so ó mọ̀ wá dáadáa ṣóyé so n tó wà bẹ́ẹ̀ nìyẹn so ẹ̀yin kọ́ mọ̀ wá sọ pé wàhálà àwọn mùsùlùmí ti pọ̀ jù ẹgẹ́ ṣe ń tẹ́ṣẹ́ ẹni tàpá wàhálà wọn pọ̀ jù lórí kìnnì ẹjá jọ bí ra wa léèrè wà peaceful religious tolerance okay peace ni lọ́dọ̀ tiẹ̀ pé kó máa fọwọ́ gún mi lójú kí n dẹ̀ máa rẹ́rìn okay tí wọ́n gbà ní peace lọ́dọ̀ tiẹ̀ ó ní kó gbá mi lójú kí n dẹ̀ tún máa fọwọ́ ra no as a peace lọ́dọ̀ tiẹ̀ ni pé kó máa pa ẹ̀sìn mi jẹ́ kí n dẹ̀ máa wẹ̀ràn ẹ̀sìn kan ẹ̀sọ́ ẹ̀sìn kan láyé tó fún ní kálukú ní freedom of religion free will tó tó Islam kàkún dì lókun wàlíyé di kí ló fẹ́ trespass sọ́dọ̀ tèmi sí tọmọ tiẹ̀ bá lo cross wá sí school mi gbọdọ̀ pa lọ́rùn kí la ṣe ń fa ọ̀rọ̀ ìjáàbù dé Supreme Court sí tí ìbá ṣe pálá dánwó lẹ́yìn pípò ẹ̀kọ́ kórìíra Islam ṣe bẹ́ẹ̀ ń gbẹ́ èrè ìyá Jésù táwọn rí káàkiri àárín fọ́tò ìyá Jésù bí ìtẹ̀ ṣóun ló wà ń bẹ́ẹ̀ ṣóṣórí lẹ́yìn ọmọ tí wàá fẹ́ lò jáàbù ọmọ tí ẹ fẹ́ sórí lẹ̀ ó ṣe dín tẹ́mọ̀ wá bá wa fapẹ́ àgbọ̀dọ̀ lò tó fi orílẹ̀-èdè ìdẹ̀ fún wa ní freedom of religion sí inú religion wa ló wà náà táwa ni wà písùn náà wà tí so ká dákẹ́ àbí kẹ́ mọ̀ pé wà lọ́daràn káwọn kan kọ́ lọ káyọ̀ pé mẹ́mbà church ni wọ́n kí pastor kan president ó kókó nǹkan ọjà olóró wọlé káwọn pastor máa jẹ́ ọ̀daràn ká máa ká ìbọn mọ́ referend father lọ́wọ́ kẹ́ẹ̀ tó máa sọ pé àwọn mùsùlùmí ló ń ṣiṣẹ́ yẹn ká dẹ̀ dákẹ́ ní tẹ́ gbà ní peace nìyẹn sọkẹ́ nìkan jókòó kó má ra àwọn orúmọlẹ̀ àwọn òṣà ìdọ̀tí ẹ̀yẹn kó má di wọn polówó fáwọn mọ́ kó ẹ bá nàbì tiwa ní ọmọ ẹnu àtẹ́lù ní tó jẹ́ peace lọ́dọ̀ tí nìyẹn èyí mọ̀nà fi kíkan ló máa dáǹsì sí tóun àwọn kèfèrí alátiwa náà ti pọ̀ jù wàhálà ìwé ló pọ̀ jù ṣe èyí tí mò ń kí mo fà á síbẹ̀ bí wá kí ni àti mo fọ́ sí láàmú lẹ lórí ṣèbẹ́yìn lẹ́rìí wá mùsùlùmí ẹ̀tù rẹ lómi ìpínlẹ̀ àníyàwó ẹ̀ ẹ̀tù mọ̀ nàwó church sí wọn ẹ̀ gbọ́n ilé wa wá ẹ̀ mọ̀ wá preach ti ó fà fún wa so ẹ̀ mọ̀ pín báìbù fún wa nínú ẹ̀ mọ̀ pín báìbù fún wa ní public school gbogbo wa náà gbogbo akọ́lá gba New Testament báìbù kékeré blue báyìí àbí níjẹ́ òun náà pín Kùránì first school rẹ̀ ní tẹ́ ká ní peace nìyẹn so kẹ́yìn ó mọ kẹ́ mọ tẹ àwọn èèyàn lọ́wọ́ mọ́lẹ̀ kẹ́ mọ oppress wọn torí pàgbára wà lọ́wọ́ yín àsìkò yẹn ti tó báyìí ṣe sí ẹ kí n ṣe tèmi anybody nínú yín wọ́n tó bá mọ̀ pé mi ẹ gbé tó mọ̀ pé yín kèfèrí kan inú bí inú bí yín kú dànù tó bá mọ̀ pé mi ẹ gbé inú tó bá ní èké Islam ìwọ tàwa láyà èyí tẹ́ fi máa ṣe dáadáa kiri yẹn bàbá máa ṣépè fọlọ́wọ́n àtànábì ẹ parẹ́ ní kò sọ̀rọ̀ ní ṣépè àdàbí tákòlù òdòdó yẹn wà lóko kò sí wàhálà ńbẹ lẹ́ẹ̀kan sí kílọ̀ tálágbé ó máa wà dáadáa o Ọlọ́run sì ní tí ó wálé láíláí wọ́n tẹ̀bi Islam náà kì í ṣàwàdà o àfẹsẹ̀ wọn bá nǹkan àfi báyẹn ṣeré torí pé àwa lórí òdodo ló jẹ́ ká mọ̀ defend ẹ jẹ́ kọ́ lọ́n jà fún rẹ̀ nígbà tí wọn ò sí lórí òdodo ni tẹ́ bá rí tẹ́nìkan bá sọ pé ẹja dáná sun gbogbo ilé àdúgbò yìí bàbá rẹ̀ ò nílé bẹ́ẹ̀ ni àwọn làwọn lórí òdodo a lè gbọdọ̀ defend ẹ̀sìn wa tí wọn náà máa ń kó òdodo gbé dání jájọ pàdé ó gbé síta alábòsí òdẹ níjẹ́rì Islam has come to stay ẹ bínú kù ni kidot go and say no more apology accepted ọ̀tá sí Islam máa ọkọ ni ẹ lọ́wọ́ ó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin mùsùlùmí kò ní bàjẹ́ àpò àṣeyọrí ẹ̀yin mùnáfíkì tẹ̀ sọ wá lórúkọ ó ti le jù jẹ́ tá a bá bílẹ̀ rè béèrè tàbí gbogbo dáwà bí náà ẹni tó náà ní èdè sísá sórí nǹkan kan sọ propaganda kan spread kiri nìyẹn Boko Haram ISIS ISWAP kìnnì kan Islam kan ni wọ́n ṣiṣẹ́ fún Islam dẹ̀kọ́ ló ń sponsor wọn ẹ̀yin náà mọ̀ àwọn tó wà lábẹ́ aburú yẹn àmọ́ ẹ̀ ń fi dẹ́dẹ̀ rẹ́ Islam lára kọ́lọ̀ lè ba àmọ́ tó àṣírí ibi tí ń tu iná ni Islam sì máa gòkè sí Islam yìí ò ní tẹ̀ àwa tá à ń ṣe òní rẹ̀ yìí o gbogbo ohun tí a bá dáwọ́lé káwa máa ṣàṣetì ọ̀tá ò lè dá wa lọ́nà àní kó máa fara jẹ gbá bó ṣe jẹ́ nìyẹn ẹ fara jẹ gbá ọ̀rẹ́ gidi wọ́n tó bá mọ̀ kó ní ẹni tẹ̀ gẹ́sì ànábì wa lẹ́ni tẹ̀ gẹ́sì Islam wa Kùránì wa ṣe bákan máa gbé ìwé tọ̀dọ̀ tiẹ̀ náà bọ̀ àtẹ̀sìn kájọ jọ kó wa wo chéńjì tó gbà lọlé ó tẹ̀lé mọ́rin chéńjì ó tún jẹ gbèsè kalẹ̀ níbi tábẹ̀ yanjú ẹ̀ dé sápáyọ ní ẹ̀sìn kìnnì kan ẹ jáde síta ṣèbí jákujàku olùṣì èkó àtàwọn jákujàku ẹsẹ̀ tẹ̀ ń bá kiri ìwé yìí kò jáde rí kókó lówó fa kò jáde rí kókó lówó rọ́bìṣì tẹ̀ ń gbé kiri ẹ̀rù bẹ́ẹ̀ lè fi yẹn mú Islam wálẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀mọ́ wálẹ̀ àwọn èèyàn ti mọ̀ pé lọ́lẹ̀ ń pa
ẹ jáde síta ẹgbẹ́ tẹ́yìn náà ń ṣe tó dáa ju islam lọ ẹgbẹ́ síta kájọ ẹ tó bẹ́ẹ̀. Assalamu alaikum.